Ẹ̀yin èèyàn ilé ìwò lè ṣe bí a ṣe gbọ́ ò wọ́n ní àǹtí wa, wọ́n ní pásítọ̀ wọn wá sí inú pálásì kábíyèsí o. Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n kàn ń wo máa yẹn báyìí ní nígbà tó dé, wípé ó wá bá àǹtí wa bẹ̀bẹ̀. Ẹ̀yin èèyàn ilé, wọ́n ní pásítọ̀ àǹtí wa, wọ́n sọ fún kábíyèsí pé kí kábíyèsí jọ̀ọ́ kí wọ́n fi oríji àǹtí wa fún gbogbo nǹkan tí wọ́n ti ṣe ní inú pálásì bàbá wa Erin ńlá. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní pásítọ̀ wọn wá sọ. Ẹ̀yin náà mọ̀ pé látìgbà tí àǹtí wa ti dé inú pálásì, kábíyèsí ti sọ fún wọn wípé kí wọ́n move lọ sí Olori mansion tí wọ́n dáhùn, tí wọ́n fi èní pé ọ̀la fún kábíyèsí. Ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tó yẹ pé ó ń bí kábíyèsí nínú sí wọn. Then pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ fún Dr. Elizabeth pé àwọn obìnrin tó ní àlùbáríkà, àwọn ni wọ́n ti bímọ fún kábíyèsí yẹn. Wọ́n ní ọ̀rọ̀ yìí, wọ́n ní kábíyèsí ò take it easy pẹ̀lú àǹtí wa fashion rárá. Ẹ̀yin èèyàn ilé, gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú pálásì kábíyèsí kò ń ṣe nǹkan tó easy torí recently la gbọ́ tí àwọn olórí tí wọ́n bínú wípé kábíyèsí ò treat àwọn dáadáa, wípé Queen Naomi nìkan ni kábíyèsí ń tọ́jú torí ọ̀rọ̀ G-Wagon èyí tí kábíyèsí rà fún Queen Naomi. Ẹ̀yin èèyàn ilé, bẹ́ẹ̀ náà ni a tún gbọ́ wípé ọ̀rọ̀ G-Wagon yìí, wọ́n ní wọ́n ba èyí tí kábíyèsí kọ́kọ́ rà fún Queen Naomi jẹ́, tí wọ́n fọ́ gbogbo glass ẹ̀ pátápátá. Olóńgbò tí ó ń ta ẹ̀pà tí ó kó sí abẹ́ G-Wagon Queen Naomi. Wọ́n ní ìgbà tí wọ́n máa rí, wọ́n ní ìyá onífá ló rí obìnrin yìí. Wọ́n ní ṣe ni gbogbo glass mọ́tò wọn fọ́ and all that. Ṣùgbọ́n wọ́n ní kábíyèsí ò sọ nǹkan kan, wọ́n ní wọ́n kàn lọ ra brand new car, another G-Wagon 2023 for Queen Naomi. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní ìyá onífá, wọ́n ní wọ́n discover nípa obìnrin yìí. Wọ́n ní obìnrin yìí, wọ́n ní ẹ̀pà ló ń tà. Wọ́n ní kábíyèsí gan máa ń bá tẹ̀pà. Wọ́n nígbà tó sick, wọ́n ní kábíyèsí ló fún ní owó tó fi ṣe surgery. Wọ́n ní yàtọ̀ sí yẹn, wọ́n ní ọkọ ẹ̀ trust bàbá Erin ńlá torí bàbá Erin ńlá ti ṣe wọ́n ní àǹfààní ọ̀pọ̀lọpọ̀. Wọ́n ní ìgbà tí wọ́n rí obìnrin yìí, wọ́n ní ìyá onífá ló mú. Wọ́n ní obìnrin yìí, wọ́n ní ṣe ló ń ṣe skánskán nítorí pé kò lè la ẹnu sọ̀rọ̀. Wọ́n ní kó jẹ́wọ́ gbogbo nǹkan tó ti ṣe fún Queen Naomi àti kábíyèsí. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ àwọn èèyàn ó gbẹgẹ́ nǹkan tí a gbọ́ nìyẹn. Ṣùgbọ́n wọ́n ló ń ṣe skánskán báyìí. Wọ́n ní in fact, wọ́n ní wọ́n fi okùn so mọ́lẹ̀ ni bí a ṣe gbọ́ nìyẹn. Queen Naomi ń dúpẹ́ lọ́wọ́ kábíyèsí gidigidi fún oore àti àánú èyí tí kábíyèsí fi hàn wọ́n àti ìfẹ́ láti ra mọ́tò bọ̀gìnìbọ̀gìnì yìí fún wọn. Wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn fún mọ́tò tuntun 2023 G-Wagon èyí tí kábíyèsí rà fún wọn. Wọ́n ní Ọlọ́run á bá wọn gbé ọwọ́ kábíyèsí sókè o, wípé gbogbo bí kábíyèsí bí wọ́n ṣe ń fi ìfẹ́ hàn sáwọn, wípé gbogbo ẹ̀ ni Olúwa Elédùmarè á san kábíyèsí lẹ́san. Wípé kábíyèsí dúró ti àwọn, wọn ò jẹ́ kí ojú ti àwọn. Wípé gbogbo ìjà tí àwọn ènìyàn ibi yìí tó ń bá wọn jà, wípé kábíyèsí ò fìgbà kan fi wọ́n sílẹ̀ rárá. Ẹ̀yin èèyàn lé, a dúpẹ́ lọ́wọ́ kábíyèsí o fún mọ́tò tuntun èyí tí kábíyèsí rà fún Queen Naomi. Ọlọ́run aláàánú á bù sí àpò kábíyèsí o ní agbára Ọlọ́run. Gbogbo ibi tó ti ń rówó, Ọlọ́run á pèsè ẹ̀ padà fún wọn. Wọ́n dúpẹ́ fún gbogbo nǹkan tí wọ́n ń ṣe fún Tádéníkáwò náà. Wọ́n ní Ọlọ́run á bá wọn gbé ọwọ́ kábíyèsí sókè o. Wípé gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe, àwọn rí gbogbo ẹ̀ o, àwọn dúpẹ́. Wọ́n ní wọ́n kúnlẹ̀ ni o bí a ṣe gbọ́ nìyẹn. Àǹtí wa wọ́n náà dá bírà o. Wọ́n ní ṣe ni àǹtí wa wọ inú chamber kábíyèsí tí wọ́n dẹ̀ rí Queen Naomi tí wọ́n rí kábíyèsí ń bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n kúnlẹ̀. Wọ́n ní ibi tí àwọn àlejò máa ń jókòó, wọ́n jókòó. Wọ́n ní ìgbà tí ó pẹ́, wọ́n ní àǹtí wa
wọ́n ní bí àwọn guard ṣe wá bá àǹtí wa nìyẹn tí wọ́n ní kán máa lọ pé kí wọ́n excuse kábíyèsí pé kábíyèsí ò tí ì lè rí wọn ní ìsìn. Wọ́n ní bí àǹtí wa ṣe dìde wọ́n ní wine tí wọ́n gbé dání torí bóyá wọ́n fẹ́ spend time pẹ̀lú kábíyèsí ni o, ṣùgbọ́n ṣàdédé ni wọ́n bá Queen Naomi ń bẹ̀. Wọn ò mọ̀ pé Queen Naomi máa wà ń bẹ̀. Queen Naomi ò dẹ̀ lè jáde fún ọ. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí wine yẹn ṣe jábọ́ nìyẹn gbà ò tí gbogbo ẹ̀ fọ́ lulẹ̀. Wọ́n ní ó lágbára wípé kì í ṣe nǹkan kékeré. Ṣé ẹ mọ̀ pé recently la gbọ́ wípé àǹtí wa ń bẹ kábíyèsí àti Queen Naomi pé àwọn fẹ́ bímọ fún kábíyèsí wípé kí wọ́n ṣàánú àwọn. Wọ́n ní wọ́n ń sunkún gan ni nígbà tí wọ́n ń sọ̀rọ̀ yẹn. Wọ́n ní bí àǹtí wa ṣe excuse kábíyèsí nìyẹn ò tán fọ́ wine lulẹ̀ tí wọ́n bínú lọ. Wọ́n ní wọ́n bínú. Ẹ̀yin èèyàn lé recently la tún gbọ́ allegedly wípé àǹtí wa wọ́n rí wọn ní church kan ní Ẹdẹ tí wọ́n ń gbàdúrà nípa relationship àwọn àti kábíyèsí, nípa ìdáríjì ẹ̀ṣẹ̀ wípé kí Ọlọ́run Elédùmarè kí ó ṣàánú fún àwọn wípé kí àwọn rí ojú rere kábíyèsí padà. Ẹ̀yin náà ṣàmọ̀ ogun nǹkan tó ti ṣẹlẹ̀ tí àǹtí wa ti Queen Naomi mọ́ta nígbà tí Queen Naomi ṣẹ̀ṣẹ̀ bímọ tí wọ́n padà wá sí inú palace tó jẹ́ pé ta ni Queen Naomi sùn tó jẹ́ pé láàrin òru wọ́n ní láti jálẹ̀kùn wọlé. Wọ́n ní ìyẹn ni bàbá wẹ̀rẹ̀ ńlá gbọ́ tínú fi ń bí bàbá wẹ̀rẹ̀ ńlá sí àǹtí wa ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyẹn. Wọ́n ní ìgbà tí kábíyèsí find out pé àǹtí wa ló change lock ilẹ̀kùn Queen Naomi tí Queen Naomi ò fi lè wọlé sí inú palace ní ìgbà yẹn. Wọ́n ní ìgbà tí Queen Naomi pé bàbá wa gan, wọ́n ní bàbá wo believe pé wọ́n tì wọ́n mọ́ta. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyẹn. Jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbàlagbà. Ẹ ṣé adúpẹ́ àtúnọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin ará ilé, orúkọ mi ni Mashola. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn létẹ̀bà tí subscribe ẹ subscribe kẹ́dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń ṣe advert lórí ìkànnì yẹn kàn sí wa ní Mashola Gist TV @gmail.com. Ọlọ́run á máa ràn gbogbo yín lọ́wọ́ o. Ọlọ́run á máa bá mi gbọ́wọ́ yín sókè o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ, wọ́n ní àǹtí wa ti Queen Naomi mọ́ta ni o. Wọ́n ní wọ́n change kọ́kọ́rọ́. Wọ́n ní Queen Naomi ò lè wọ inú palace kábíyèsí. Wọ́n ní ìbànújẹ́ ló jẹ́ nígbà tí kábíyèsí gbọ́ pé àǹtí wa ló ti Queen Naomi mọ́ta. Gbogbo àṣírí yìí ó hàn sí kábíyèsí, ó tú sí wọn lọ́wọ́. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí bà kábíyèsí nínú jẹ́ nígbà tí bàbá wa Erin ńlá gbọ́ wípé irú nǹkan báyìí ó ń ṣẹlẹ̀. So wọ́n ní bí wọ́n ṣe lé àwọn olórí síta nìyẹn nínú chamber wọn ní ìgbà tí àwọn olórí lọ fi ẹ̀hónú wọn hàn sí bàbá wa Erin ńlá pé wọ́n ra G-Wagon fún Queen Naomi tó jiná dáadáa. Ẹ̀yin èèyàn lé gbogbo gist yìí a mú wá sí ojú kan. Bí mo ṣe sọ fún yín, iṣẹ́ mi pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ṣùgbọ́n lójoojúmọ́ ni màmá mú gist wá fún yín. Bó lè jẹ́ pé ojú kan ni màá ṣe gbogbo ẹ̀ sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run aláàánú á bá mi ṣàánú fún yín o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé ẹ má gbàgbé kẹ́ ẹ fún fídíò yìí ní thumbs up o. Ìdùnnú, ayọ̀, àlàáfíà ó máa jẹ́ tiyín o.
Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè. Gbogbo ẹ̀yin old subscribers mo dúpẹ́, ẹ ṣé gan-an ni. Ẹ̀yin old subscribers ẹ mà ṣé, mo mà dúpẹ́. Gbogbo ẹ̀yin new subscribers tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa, ẹ káàbọ̀, àdúpẹ́, àtún ọpẹ́ dání ọwọ́ yín. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. À ń ṣe advert fún collection center store. Ẹ bá wọn ra bàtà. Bàtà tó jiná tó jẹ́ pé ẹ máa wọ̀ tí ò ní bàjẹ́. Italian tó jiná tó jẹ́ pé tí ẹ bá wọ̀ kò ní bàjẹ́. Ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta, in fact ẹ máa sọnù gbẹ̀yìn ni nítorí pé ilẹ̀ àti sólẹ̀ ó dúró déédéé, kì í ṣe àwọn fake bàtà. Wọ́n ń ta palm, wọ́n ń ta slippers, wọ́n ń ta shoe láti size 7 títí dé 14. Ẹ̀yin tẹ́ ẹlẹ́sẹ̀ ńlá ẹ kàn sí collectioncenterstore@gmail.com. Wọ́n ń ta bags, fashion bags fún gbogbo àwọn obìnrin. Wọ́n ń ta Italian gold, wọ́n ń ta gbogbo ẹ̀. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Ẹ̀yin èèyàn lé. A tún ṣe advert fún Royal Beauty and Good Store. Royal Beauty ń kí yín o, wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra, wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra, wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra. Royal Beauty ń kí yín o. Ẹ̀yin èèyàn lé, ẹ bá Royal Beauty and Good Store kẹ́ bá wọ́n ra fìlà tẹ́ ẹ lè dé sí kaftan, agbádá, native, ìró àti bùbá. Òun ni wọ́n ń tà fìlà tí wọ́n fi òfì ṣe. Tẹ́ bá ti dé sórí báyìí ó ṣe rẹ́gí ni pẹ̀lú aṣọ tẹ́ ẹ bá wọ̀. Ẹ kàn sí wọn ní Royal Beauty and Good Store. Fìlà òun ni wọ́n ń tà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín. Tẹ́ bá fẹ́ ṣe ìpolówó ọjà ẹ kàn sí masholagistv@gmail.com. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, ojú òní tì yín o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.